A kú dédé àsìkò yìí, yóò tù wá lára lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ 28 nínú oṣù kẹjọ ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn, à ń padà bọ̀ wá láìpẹ́ yìí. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú irin èyí tó wáyé lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí, ọkọ̀ ojú irin ọ̀hún tó gbéra láti ìlú Àbújá lọ sí ìpínlẹ̀ Kaduna èyí tó ti mẹ́nu wọ ìlú Kaduna kó tó di pé ọkọ̀ ojú irin ọ̀hún ó dàwó tó kúrò lójú ìlà rẹ̀. Báyìí ni ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ní òun dúró de ẹ̀kúnrẹ́rẹ́ lórí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú irin náà láti mọ àwọn ohun tó ṣẹlẹ̀, èyí tó ṣe okùnfà tí ọkọ̀ ojú irin náà ṣe fi ojú òpó rẹ̀ sílẹ̀ yà síbòmíì, èyí tó mú kó dá ẹ̀gbẹ́ wó lulẹ̀ níbi tí àwọn èèyàn tó ń lọ bíi 600 ó dín díẹ̀ eléyìí tó ń bẹ nínú ọkọ̀ ojú irin náà, nígbà tí àwọn òṣìṣẹ́ tó jẹ́ ti ọkọ̀ ojú irin ọ̀hún tí wọ́n lọ bíi 15 èyí tí wọ́n wà níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún. Gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Tinubu ti sọ̀rọ̀, ó ní a kì í rù ká má mọ ohun tá a fara ṣe ó ní irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ nǹkan tí èèyàn gbọ́dọ̀ túṣu désàlẹ̀ kòkò láti mọ̀ bóyá àwọn oníṣẹ́ ibi jàǹbá ló lọ ba ojú òpó reluwé ọ̀hún ló bá jẹ́ ó ní tí kì í bá ṣe bẹ́ẹ̀, àwọn fẹ́ mọ ohun tó ṣe okùnfà ohun tó mú kí ọkọ̀ ojú irin reluwé náà kó dà wó lulẹ̀. Wàyí ẹni tó jọ̀gá àgbà ti àjọ èyí tó ń rí sí ọkọ̀ ojú irin ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Nigerian Railway Corporation NRC, ẹ̀gbẹ́ni Káyọ̀dé Ọpẹ́ifá náà ti ṣe lálàyé báyìí wípé ọpẹ́ ni fún Ọlọ́run nítorí pé kò sí ẹnikẹ́ni èyí tó bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún lọ bí kò ṣe wípé ó dàwó lulẹ̀ tí wọ́n sì ti wá wọ̀rọ̀ kan fi ṣàdá lórí bí wọ́n ti kó àwọn èèyàn ọ̀hún èyí tó wà nínú ọkọ̀ reluwé ọ̀hún kó wọn lọ sí ibi tí wọ́n lọ láyọ̀ ohun àlàáfíà. Lákòótán nínú ọ̀rọ̀, Tinubu ní òun kí gbogbo àwọn mọ̀lẹ́bí ará ọ̀rẹ́ àwọn èèyàn náà pé wọ́n kú oríire nítorí wípé ikú tí ò bá pa ẹni tó bá ṣí ni nífìlà lọ, ó yẹ kéèyàn máa dúpẹ́ ni ó ní ó sì ṣe ìlérí wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí kò ní ṣẹlẹ̀ mọ́. Wọn yóò máa ṣe àmójútó àwọn ojú irin èyí tí ọkọ̀ reluwé tó ń gbà jákèjádò igun 4 tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ààrẹ Tinubu tó tarí léde láti fi ṣe ìkíni àti fìdí rẹ̀ múlẹ̀ orí ìṣẹ̀lẹ̀ náà. Ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti dá òkú ọ̀rọ̀ padà fún olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tí í ṣe ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ṣé àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹni bá sọ òkò sórí òrùlé ó fẹ́ gbóhùn onílé ni olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló ju òkò kan sórí òrùlé ẹgbẹ́ òṣèlú APC nípa bó ṣe fi ẹnu ba ètò ìṣèjọba Bọ́lá Tinubu jẹ́, wípé bí ààrẹ àná olóògbé Muhammadu Buhari bó ṣe jákulẹ̀ tí ò rí àṣeyọrí kankan ṣe, òun náà ni Tinubu ń lógùn lé báyìí tóun náà ti ń tọ̀ lọ ọ̀rọ̀ tó tẹ ẹnu olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ bóde rèé kí ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó kí wọ́n tó dá èsì ọ̀rọ̀ padà wípé kí ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún Ọbásanjọ́ kó kó ọ̀rọ̀ ẹnu rẹ̀ jẹ́ wípé ẹni tí ó bá dáṣọ fún ni tọrùn ẹ̀ là á kọ́kọ́ wò, ẹni tí ó bá bú ni ó yẹ kóun gan ṣe àkíyèsí ara rẹ̀. Wọ́n nígbà tí ààrẹ ọ̀hún tẹ́lẹ̀ rí ọ̀gbẹ́ni olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ nígbà tó ń bẹ lórí àlééfà orílẹ̀-èdè Nàìjíríà, kí lóhun tó ṣe láṣeyọrí tó lè tọ́ka sí gẹ́gẹ́ bí ààrẹ pàápàá jù lápá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, wọ́n ní gbogbo irọ́ tí ń pa káàkiri òun ti sọ gbèsè èyí tí orílẹ̀-èdè Nàìjíríà jẹ lọ́dún náà nígbà tó ń bẹ lórí àlééfà, wípé irọ́ ló ń bẹ́ẹ̀ òbítíbitì gbèsè ni Ọbásanjọ́ ń ló jẹ kalẹ̀ de ààrẹ èyí tó tẹ́wọ́ gbà á ní ọwọ́ rẹ̀. Wọ́n ní gbogbo irọ́ wọ̀nyí ni Ọbásanjọ́ òun ló kó jọ tó fi ń bọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán nínú ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC,
wọ́n ní àṣeyọrí Bọ́lá Tinubu láàrin ọdún méjì tí wọ́n bá gbé sẹ́gbẹ̀ẹ́ ti olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ o, wọ́n ní ó jura wọn lọ. Nípa ìdí èyí kó má ṣe sọ̀rọ̀ àbùkù àbí ọ̀rọ̀ tí ò dáa sí ààrẹ Bọ́lá Tinubu o, gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC bí wọ́n ti sọ. Wọ́n ní ipò láti ṣe sáà ẹlẹ́ẹ̀kẹta òun ni Ọbásanjọ́ ń lé kiri tó fi ohun tó yẹ kó ṣe sílẹ̀ nígbà tó ń bẹ bí ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣé àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá bọ̀ wọ́n ní bọ́mọdé ò bá bátàn yóò bá àrọ́bá o, àrọ́bá sì rèé bàbá ìtàn ni. Lórí fàákàjà láàrin àwọn orí adé àgbà méjì ní ilẹ̀ Yorùbá, eyín láàrin Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì àti Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ eyín Ọba Ọ̀wọ́adé Abímbọ́lá Àkíìmù lórí àfinijoyè ọ̀kanlọ́mọ tilẹ̀ Yorùbá, èyí tí wọ́n ní Ọọ̀ni Ilé-Ifẹ̀ ó fẹ́ fi Dọ̀tun Sànúsí jẹ oyè náà. Wàyí o, èyí tí Aláàfin ilẹ̀ Ọ̀yọ́ Ọba Àkíìmù Abímbọ́lá Ọ̀wọ́adé sọ wípé òun lòun ní agbára ní ilẹ̀ Yorùbá àti wípé ipò Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ nípò ọba èyí tí orílẹ̀-èdè Bìrìtìkó tí wọ́n fi ojú sí tí wọ́n sì gbà tí wọ́n tẹ́wọ́ gbà o láàrin àwọn ọba aládé ní ilẹ̀ Yorùbá káàfàtà. Wàyí o, ọ̀rọ̀ yìí ti wá yàtọ̀ síbòmíì, èyí tó ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà lẹ́nu lọ́rọ̀ láti máa dá ìsìn ọ̀rọ̀ padà, gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká bó ti sọ fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ wípé kó má ṣe dá Abímbọ́lá Ọ̀wọ́adé tí í ṣe Aláàfin Ọ̀yọ́ kó má ṣe dá lóhùn o. Báyìí ni ọ̀rọ̀ náà ti yà lọ sí ọ̀dọ̀ àgbà ọ̀jẹ̀ tó tún jẹ́ oníṣẹ̀ṣe ní ilẹ̀ Yorùbá, eyín ẹni tó jẹ́ àràbà ti ilẹ̀ Yorùbá àti ti Òṣogbo, eyín Bàbá Yẹmí Ẹlẹ́bùìbọn, Olóyè Ifáyẹmí Ẹlẹ́bùìbọn ti wá sọ̀rọ̀ wípé Ọọ̀ni Ilé-Ifẹ̀ nípò ọba tó lágbára jù nínú gbogbo àwọn ọba orí adé gbogbo ní ilẹ̀ Yorùbá, wípé kò sí ẹnikẹ́ni yòówù ọba náà lábẹ́ òrùlé ilẹ̀ Yorùbá tó fọwọ́ pa idà Ọọ̀ni Ilé-Ifẹ̀ lójú, nítorí wípé ipò Ọọ̀ni àti ìtàn bí Ọọ̀ni bó ṣe jẹ ní ilẹ̀ Yorùbá, ó ní gbogbo apáta la mọ̀ wípé òun nìkan lórí adé tó jẹ́ ojúlówó tó sì jẹ́ olórí fún gbogbo àwọn ọba pátápátá o ní ilẹ̀ Yorùbá. Ó ní ipò Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ ipò ọba jagunjagun ni, léyìí tó sì jẹ́ wípé ogun náà ni wọ́n jà táwọn baba ńlá wọn fi jẹ, èyí tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀tọ́ wọ́n ti gbé fún àwọn Fúlàní jagunjagun lọ́dún náà lọ́hùn-ún. Ó ní Ọọ̀ni tilé-Ifẹ̀ Ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì ó ní agbára ó sì ní ẹ̀tọ́ lábẹ́ òfin ilẹ̀ Yorùbá tí wọ́n fi ń jọba láti fi ẹnikẹ́ni yòówù lọ́kàn rẹ̀ jẹ ọba lábẹ́ òrùlé Ọọ̀ni Ilé-Ifẹ̀. Lákòótán, bàbá Olóyè Ifáyẹmí Ẹlẹ́bùìbọn àràbà ilẹ̀ Òṣogbo ó ní ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí kò fàjà o, ó ní ìgbésẹ̀ tí Ọọ̀ni gbé ìgbésẹ̀ tó tọ̀nà ni. Ó ní kí Aláàfin ilẹ̀ Ọ̀yọ́ kó rèé jókòó jẹ́ kó dákẹ́ ẹnu rẹ̀, nítorí wípé ṣe rí ipò Ọọ̀ni Ilé-Ifẹ̀ ipò ńlá ni, gẹ́gẹ́ bí Olóyè Ifáyẹmí Ẹlẹ́bùìbọn àràbà tilẹ̀ Òṣogbo bó ti fi ọ̀rọ̀ òun léde nínú ìfọ̀rọ̀wérọ̀ èyí tí wọ́n ṣe fún lórí ọ̀rọ̀ àwọn orí adé méjèèjì náà. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló ti tẹ èèyàn kan èyí tó gún ọ̀gbẹ́ni kan pa ní ìpínlẹ̀ Èkó. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá látẹnu alukoro iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ní ìpínlẹ̀ Èkó, eyín SP Benjamin Hundeyin èyí tó fi ọ̀rọ̀ náà léde ní wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ ọ̀gbẹ́ni kan Ebuka Adindu èyí tí wọ́n ní ó gún ọ̀kan nínú àwọn tí wọ́n jọ ń jà, ó gún pa títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀, eyín Sodiq Ibrahim, látàrí ìjà kan èyí tó wáyé o ní erékùṣù Èkó, eyín lọ́jọ́rú ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí, èyí tí wọ́n ní ọ̀rọ̀ náà ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó àti ìjà sí ẹnu ààlà wípé àwa la ní àyè yìí, àwa la lẹ́tọ̀ọ́ láti gba owó àyè yìí o. Wọ́n ní ohun tó bẹ̀rẹ̀ rèé síwájú kí ọ̀rọ̀ náà kó tó lọ gba bòmíì lọ o, èyí tó mú Ebuka láti lọ rèé mú ọ̀bẹ tó fi gún Sodiq Ibrahim pa, èyí tí Ibrahim tó sì gbabẹ̀ gba èkuru jẹ lọ́wọ́ ẹbọra. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni wọ́n ti mú un báyìí. Ebuka ti wà lágọ̀ọ́ ọlọ́pàá tí ìwádìí sì ti ń lọ. Ìjàmbá ọ̀hún tó wáyé
ní agbègbè Èbúté Mẹ́ta ní Mandilas ní ìpínlẹ̀ Èkó lánàá kó tó di pé ọ̀rọ̀ náà ó di iṣu àtàyànyàn. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ṣé ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀gà wọn ò ní ariwo lásán ní ẹyẹ oko ń pa ò. Ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti Yorùbá nílẹ̀ wa Nàìjíríà, Ẹniọlá Àjàó, òun mà ló ti bọ́ síta gbangba báyìí sọ̀rọ̀ lórí àwọn ẹ̀sùn ọ̀rọ̀ tí wọ́n so mọ́ lẹ́sẹ̀ wípé ó ní ìfẹ́ kọ̀rọ̀ pẹ̀lú gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti Yorùbá ní Ọdúnládé Adékọ́lá. Wàyí o, èyí tí wọ́n ní òun ló fà á tẹ́niọlá Àjàó fi ń gbójú rẹ̀ sá kúrò níbi tí kámẹ́rà wà lásìkò òkú bàbá Ọdúnládé Adékọ́lá èyí tí wọ́n ṣe ní ọ̀sẹ̀ tó kọjá o. Ẹniọlá Àjàó ti wá sọ̀rọ̀, ó ní tẹ́nìyàn bá ní kí wọ́n máa fèsì sí gbogbo àwọn ọ̀rọ̀ tí àwọn ènìyàn sọ, olónítọ̀hún ò ní débi tí ń lọ lásìkò, àti pé kì í ṣe gbogbo ajá tó ń gbò ńlá ńlẹ̀kùn mọ́ kó má bàa dá ìrìnàjò ẹni dúró. Ó lẹ́ni bá ti ní ògo dandan ní kí àwọn ayé kí wọ́n máa wá ọ̀nà láti fi fà á ṣubú o. Ó ní òun ní tòun, òun yóò sọ ọ̀rọ̀ béléńjá èyí tó kù kóun fi ọ̀rọ̀ síkùn bí àgbà ni. Ó ní kò sí ìfẹ́ kọ̀rọ̀ kankan láàrin òun àti Ọdúnládé Adékọ́lá o, bí kò ṣe wípé Ọdúnládé Adékọ́lá ó jẹ́ ọ̀gá sí òun, ó sì jẹ́ ẹni tó kó ènìyàn mọ́ra, àtọmọdé àtàgbà, tọkùnrin tóbìnrin ńlọdúnládé kó mọ́ra. Ó ní ẹ ti rí nínú àpẹẹrẹ ìnáwó òkú bàbá rẹ̀ èyí tó ṣe bí gbogbo àwọn ènìyàn bí wọ́n ṣe tú síta túyáyá túyàyà láti wá ṣùgbà rẹ̀ kí wọ́n ṣe àtìlẹ́yìn fún un. Nípa ìdí èyí, ó ní Ọdúnládé jẹ́ ẹni tó ní ìwà pẹ̀lẹ́kùtù ọmọlúàbí lẹ́nu tó sì ń kó àwọn èèyàn mọ́ra. Ó lóun jọ́ kan nínú àwọn èèyàn èyí tó kọ́ṣẹ́ lọ́dọ̀ Ọdúnládé tó sì jẹ́ pé Ọdúnládé ọ̀hún jẹ́ ẹni tóun máa ń wò gẹ́gẹ́ bí àwòrán ìṣerere bóun ṣe lè di ènìyàn ńlá nídìí iṣẹ́ sinimá àgbéléwò. Gẹ́gẹ́ bí Ẹniọlá Àjàó bó ti sọ̀rọ̀ náà, ó wá ní gbogbo àwọn èèyàn tí wọ́n ń sọ, ó ní kí wọ́n máa sọ lọ o. Gbogbo ọ̀rọ̀ àti gbogbo ìwà tí àwọn ènìyàn wù kọ́ lèèyàn bá fi èsì sí, bí kò ṣe wípé ibi tí ènìyàn ń lọ ni kó gbá ojú rẹ̀ mọ́, gẹ́gẹ́ bí Ẹniọlá ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrò míì nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé lóòní ńlé wa ọ̀nà òní náà wá. Fúnmi Adénúgà lẹni tó múròyàn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.